abala ti bẹ̀yẹn nìyẹn. Ẹ wá jẹ́ kí n lọ sí ọ̀rọ̀ kábíyèsí ọba Abdulrasheed Adéwálé Àkànbí Olúwo tilẹ̀ Ìwó. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé láìpẹ́ yìí ó jẹ́ kí n sọ pé ìtànsí ńlọ wáyé láàrin kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó àti Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, níbi tí kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó ti ń sọ wípé kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ń wá ìṣubú òun, pé wọ́n ń gbèrò láti yọ òun kúrò ní ipò orí ìtẹ́ Olúwo tilẹ̀ Ìwó, tí kábíyèsí náà fi dá wọn lóhùn wípé ọ̀rọ̀ lásán tí ò ṣe é kà sí ó ní ọ̀rọ̀ Olúwo. Ṣùgbọ́n lẹ́yìn tí ìtànsí yẹn wáyé, ó ní a wá rí fídíò kan lórí ẹ̀rọ ayélujára tí ó ṣàfihàn kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó ọba Abdulrasheed Adéwálé gẹ́gẹ́ bí ẹni tó ń tòrùgbé lórí ìtẹ́ láàfin lásìkò tí ètò kan ń lọ lọ́wọ́. Oríṣiríṣi àwọn èèyàn ó ní wọ́n ń sọ èrò àti ìwòye wọn lórí bí kábíyèsí ṣe ń tòrùgbé lórí ìtẹ́ lásìkò tí ètò ń lọ lọ́wọ́ láàfin. Ìyẹn ò tí ì tán lẹ̀ tí ìmíì tó fi jáde, tí a tún ti rí fídíò míì tó ń ṣàfihàn kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó bí ẹni pé ó ń wé nǹkan kan sínú pépà. Ṣùgbọ́n nínú òye àti èrò àwọn èèyàn, àríwísí àwọn èèyàn táwọn èèyàn fi sí abẹ́ fídíò yẹn, wọ́n sọ wípé kábíyèsí ń wé kíní tán máa ń mu, ní pé kíní kábíyèsí ń wé. Àwọn ò rí eléyìí fìdí ẹ̀ múlẹ̀, ṣùgbọ́n táwọn èèyàn ń sọ, táwọn èèyàn ń wí, ẹ jẹ́ kí a mú wá fún yín kẹ́yìn náà kí ẹ gbọ́. Fídíò yẹn náà ni ẹ̀yin náà ti ń wò tẹ́ ti ń rí yẹn, òun náà ni ẹ̀yin náà ti ń rí yẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká mú èrò àti ìwòye àwọn èèyàn wá lórí ìṣẹ̀lẹ̀ yẹn kẹ́yìn náà kí ẹ gbọ́. Kó má dàbí ìgbà pé bóyá a kàn án dàdá mọ̀ tàbí àhesọ òní tí à ń sọ fún yín. Ẹ jẹ́ ká mú wá fún yín kẹ́yìn náà kẹ́ gbọ́. Níkẹ́ ọmọ Yẹmí, àwọn ní èwo nínú yín ló fídíò bọ̀dá Rásídì pẹ̀lú igbó lọ́wọ́? Èwo nínú yín ló gbé Emir Ìwó sórí afẹ́fẹ́ pẹ̀lú igbó lọ́wọ́? Gẹ́gẹ́ bí Níkẹ́ ọmọ Yẹmí ṣe sọ tiẹ̀ nìyẹn. Akeem Babatunde Daramola, àwọn ní is he aware he is being on video or someone secretly do this? The way he rap those stuff means he is a pro in it, but nobody knows what it is exactly. After all, everyone has this hidden behavior wey only video like this can bring out. Mansuru Bada, àwọn ní orí ẹ ti burú ìwọ tó gbé fídíò yìí jáde. Adisa Rasheed, àwọn ní is not a woman being, especially in a month of Ramadan. He is a woman being for someone to write Igbolabi of Iwo land. It's totally insane and unacceptable. May Almighty God punish those who post this video. Yekini Wasiu Olusegun, àwọn ní àti wọ one chance nílẹ̀ Yorùbá. I just listened to a documentary on the rift between this man and Ooni Ogunwusi, and those he would have been dethroned on the request of Iwo sons and daughters in diaspora, but for the intervention of the Sultan. My question is Sultan the prescribed authority for us in Yoruba land? Gẹ́gẹ́ bí Mr. Yekini Wasiu Olusegun ṣe sọ tiwọn nìyẹn. Adéfowópè Olúwatìmílẹ́yìn, àwọn ní just because someone aspires to be a traditionalist does not mean he shouldn't have freedom to his life. How he pleases. What about those who are
using human blood to appease or renew their lifespan. Let him be, leave Olúwo for us. Gẹ́gẹ́ bí Adéfowópèsè sọ tí wọ́n nìyẹn. Ọmọọlá àwọn ní ìrònú ajá ló máa pa ìkòkò. Ní agbára Ọlọ́run, ìrònú ọba Rasidi di Olúwo of Ìwó land ló máa pa gbogbo ẹ̀yin ọ̀tá ọba dànù. Forward ever for ọba Olúwo and backward never for his enemies. Gẹ́gẹ́ bí Ọmọọlá ṣe sọ tí wọ́n nìyẹn. Ògúnbọ̀wálé Níníọlá Sóbíye àwọn ní ṣé ọba leléyìí àbí Jónà tó sùn nínú Bíbélì tó kó sí ẹnu ẹja sunre o. Gẹ́gẹ́ bí Ògúnbọ̀wálé ṣe sọ tí wọ́n nìyẹn. Ajíbọ́lá Adékúnlé àwọn ní indigenous people of Ìwó should find something to do with this disgruntled elements that call himself Olúwo of Ìwó. This is a shame. Akinlabi Emmanuel Olúwafẹ́mi àwọn ní Awikonko is not good if people there is not Yoruba insulting Yoruba king like this. Ńkọ́ stop all this nonsense. Gẹ́gẹ́ bí Akinlabi ṣe sọ nìyẹn. Dúró Tóyè àwọn ní look at paramount ruler of Ìwó land, same unto you people. Felix Ìbíkúnlé ọba Olúwo ti yó nínú ààwẹ̀ is not part of Yoruba king, the attitude is different. Ajé. Gẹ́gẹ́ bí Felix Ìbíkúnlé ṣe sọ tí wọ́n nìyẹn. Akeem Ògúndòkun àwọn ní kò séwé kò ségbò, kí ni nǹkan tí Olúwo jẹ yó tó fi sùn báyìí. Ẹ̀dẹ̀ ní kò séwé kò ségbò, ẹ̀yin nu Ọlọ́run. Gòkè Oyèkànmí àwọn ní ìdààmú ìkòkò ní ń pajá, ẹlòmíràn ti gba nǹkan míì, ẹlòmíràn ti gba àdánwò láti ọ̀rọ̀ ọba Olúwo. Gẹ́gẹ́ bí Gòkè Oyèkànmí sọ tí wọ́n nìyẹn. Akínọlá Ayọ̀mídé àwọn ní àfìgbà tí ọmọ Ìwó yìí padà ṣẹ̀sìn sá. Ọládìméjì Mọ̀nsúrù àwọn ní awí kàntankàntan ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá. Láíláí Yorùbá kò ní gbàgbé rẹ̀. Oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ń fi èrò àti ìwòye tiwọn ni wọ́n fi ń ṣọwọ́ sí wa ní orí ọ̀rọ̀ fídíò tó jẹ́ ti Olúwo tó wà ní orí ẹ̀rọ ayélujára yẹn. Ṣùgbọ́n ìta lè mú wá ń bẹ̀ òun náà ni ẹ ti rí ta mú wá fún yín yẹn. Ẹ gẹ́gẹ́ bí ẹnìkan, kí ni èrò àti ìwòye tiyín lórí fídíò kábíyèsí Olúwo tìlú Ìwó tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára yẹn? Kí ni àkíyèsí àti ojú tẹ́yin fi wò ó? Ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí. Ẹ̀yin náà lè fi ọ̀rọ̀ ìkíni kú oríire, ìyẹn congratulatory message tiyín ẹ lè fi ṣọwọ́ sí wa láti kí kábíyèsí tuntun, ìyẹn Aláàfin tuntun fún Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé kínní Aláàfin fún Ọ̀yọ́. Ẹ fi ọ̀rọ̀ ìkíni kú oríire tiyín náà ẹ fi ṣọwọ́ sí wa, a bá yín kà á lórí afẹ́fẹ́ tí a sì nígbàgbọ́ pé yóò dé àrọ́wọ́tó kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín. Ẹ má gbàgbé, ẹ bá ní pín, ẹ bá ní fi ránṣẹ́ sẹ́lòmíì, bá ní share, kẹ́ ẹ sì tẹ notification bell lẹ́yìn tẹ́ bá ti subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín.